Ẹ káalẹ́ o ní gbogbo ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àsìkò bójú ọjọ́ ti rí ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní á jẹ́ kọ́rọ̀ wa kó já sẹ́rìn àtayọ̀. Gbogbo apáta níbikíbi tá a bá wà á ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ọlọ́run ọba láàánú ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò bá wa pẹ̀tù sí ìjọba nínú, tí wọn ò fi gbọ́ ohun tá à ń sọ, tí wọn ò fi ní rò pé erémọdé ni. Ọlọ́run ọba tó láyé yóò bá wa gbọ́ sí wọn lẹ́nu. Tó gbé wa wá sórí ìkànnì lénìí kò ju àwọn atótónu àti àwọn oríṣiríṣi bí nǹkan ṣe ń lọ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé nǹkan ti fẹ́ bọ́ orí, nǹkan ti fẹ́ kọjá n tá a fọkàn sí, n tá a rò, ó ti fẹ́ kọjá bẹ́ẹ̀. Tí Yorùbá bá fẹ́ ń pa á lówe wípé ìjì tó jà tó káṣọ lọ́rùn yàrá, tó káṣọ nínú yàrá, kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ́ ṣàfira. Òwe tó lágbára ni o, òwe èké sára pátápátá gbáà ni. Yorùbá ń tẹ̀ láti jẹ́ ká mọ̀ pé ká kíyè sára lákòókò tẹ́ bá rí tán bá lorú òwe yìí àti ibikíbi tán bá ti lò ó. Wọ́n jẹ́ ọmọ yé wa pé ká kíyè sára. Àmì ńlá, àmì burúkú ni kíjì ó jà ń ta, kíjì ó jà kó káṣọ nínú yàrá. Sẹ́yìn páwọn tó wọ tiwọn sọ́rùn ká má ṣàfira, torí yóò fẹ́ lè gbé orí wọn kúrò lọ́rùn wọn. Ìdí rèé tòwe fi jẹ́ òwe kíyèsára. Yorùbá sì tún máa ń pa òwe kékeré kan. Wọ́n ní àfọwọ́fọnná kan kì í jẹ́ kí wọ́n mọ́wọ́ ajé dúró. Ó jọ ọ̀fọ̀ ó sì jọ òwe Yorùbá. Àfọwọ́fọnná kan kì í jẹ́ kí wọ́n mọ́wọ́ ajé dúró. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fi ọwọ́ fọn ògùn náà, ẹ mọ̀ sọ sókè lẹ́ẹ̀mẹ́wàá ni ọwọ́ yín ò ní dúró sójú kan. Àwọn bàbá wa tó wá fi kún pé ọwọ́ ajé ni. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Bẹ́tò ìṣèjọba tá à ń bá lọ ìṣerí ó fara hàn pé a ti fi ọwọ́ fọnná. Ọwọ́ wa ò gbọdọ̀ dúró. Tọwọ́ wa bá fi lè dúró pẹ́rẹ́, inú jọ a lọ́wọ́. Iná tá a sì fọ̀n tá a fẹ́ lọ lò fún nǹkan tó ṣe pàtàkì yóò bọ́lẹ̀. A lè mọ́ rí lò mọ́. So dandan ní ká máa ju òkè lásìkò tá a wà yìí. Tẹ́ bá wò ìṣèjọba bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá akọni ni, ó sì ya ẹni tí kì í gbọ́rọ̀ bọ̀rọ̀. Gbogbo ẹ̀dá tí ó bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu sọ̀rọ̀ kò ní dákẹ́, torí èèyàn tí ìgbọ́rọ̀ ni wọ́n. Wọ́n ya ẹni tọ́kàn rẹ̀ di pé kò sí ní tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ti gbàgbé pé Nàìjíríà ilẹ̀ àjọjọ wà láyé Abacha. Ọkàn Abacha le ju titi yín lọ, nítorí pé nígbà yẹn Abacha ní command lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ní lónìí, torí òun láre nígbà yẹn. Abacha tún wá ní kíní kan jẹ̀yìn lọ, òun fúnra lára rẹ̀ ó níbọn lọ́wọ́ tó ti jagun rí, ó lé experience ogun jíjà. Nǹkan méjì tí Abacha nínú. Ṣùgbọ́n at the end of the day Abacha kò lọ́dún mẹ́fà lórí ipò yẹn, kò lọ́dún márùn jálẹ̀, kò ló jálẹ̀. Nígbà tí èpè pọ̀, èpè, gbogbo ẹ̀dá tí ìbá ti bẹ̀rù èpè ń gbé nǹkan di ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni.
lénìí ẹ wo ìpè tábàchà gbà nílé ayé rẹ̀, kò képe kún wọ́n rò pé pèpè eré ni erémọdé ni, ìpè tí ìjọkan mọlẹ̀ òye Yorùbá tó sọ wọ́n rorí lélẹ̀ kí wọ́n tó sọ, wọn ò sọ pé èpè ò ní jẹ́ kó lè òye o, wọ́n ní èpè ní jẹ́ kí ọmọ olè kó yè. Definitely tí pé ò bá mú bàbá yóò mọ̀mọ́, ìtumọ̀ èpè òjọ́ mo lè òye nìyẹn tí wọ́n ń sọ nípa tán sọ nígbà yẹn tó ṣẹlẹ̀ sábàchà. Ṣùgbọ́n as God will have it, Abacha fúnra rẹ̀ forí gba èpè, àwọn ọmọ tó bí náà forí gbà. Ẹ mọ̀ jẹ́ ń tan yín jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, ibi tẹ́ ń bá a lọ ó ti ń kọjá àlà. Gbogbo tẹ́ ẹ sọ lánàá pátápátá la gbọ́, pépà gbé ẹni pé ẹ̀yin ò ní fowó lọ ra oúnjẹ wá láti ilẹ̀ òkèrè lórí pé ilẹ̀ òkèrè pé ìwọ ni fáàbàdà pé ẹ̀ ní dánwò wípé níta bá nílé náà là máa jẹ. Ẹ̀ ń ṣe bí ẹni pé kì í ṣe ìlú yìí ní ẹ ti bẹ̀rẹ̀, ẹ̀ ń pàṣẹ wá nígbà tó jẹ́ pé kì í ṣe ìlú yìí ni wọ́n ti dìbò fún yín tẹ́ ẹ ti débẹ̀ wípé ọtọmátìkì lẹ fi débẹ̀, bẹ́ẹ̀ ṣe ń ṣe nù. Ẹ ti gbàgbé abiyamọ, ó gbàgbé ọjọ́ ọ̀kúnlẹ̀, ó gbàgbé ọjọ́ òrora àkúnlẹ̀, ó bímọ sáyé tán ń fọ ọmọ náà ṣépè ń fi ń rí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín, because tábíyamọ ò bá gbàgbé ọjọ́ ọ̀kúnlẹ̀ ni kò ní fọmọ tó bí kò fi rí. Abiyamọ gbàgbé ọjọ́ ọ̀kúnlẹ̀, ó fọmọ tó bí ń fi ń rí, ń fi ń ṣépè, lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. Ṣé ẹ rí kókó inú ìwé ìròyìn tòní? Ẹni tó fẹ́ get àwọn fact kan ní last year, ní April last year, kíjọba tó dọ́wọ́ yín, ìjọba bàbá Buhari 650 million ni wọ́n pín tí wọ́n fi ṣe àti local government ní o, àti federal government ní o, àti state government ni wọ́n ṣe ẹ̀ ní last year tí Accountant General give a report lórí ẹ̀. Nígbà tá ẹ yọ subsidy ìmídìí tẹ wọlé ní June, ẹ pín 1.9 trillion fún state, federal àti local government. Orí ìkànnì náà ni mo ti kà á lọ́jọ́ náà lọ́hùn, ẹ lọ wò ó, tá a yìnyín pé báwo lẹ ṣe rí owó yẹn gádà, ẹ lẹ gádà owó yìí through subsidy tẹ remove. Ṣé subsidy tẹ remove ṣé kò sí ń bẹ̀ mọ́ ni? Tẹ́ ẹ fẹ́ ń pariwo fún wa pé condition ti Nàìjíríà wa kò sówó. A sì ní information lọ́wọ́. As at last year December tá a ṣe Christmas, àwọn gbogbo gọ́vnọ̀ Nàìjíríà wá ṣe Christmas pẹ̀lú yín lẹ́kọ̀ọ́, ó níye tẹ́ ẹ ṣe ẹ̀ náà fáwọn governors. Gbogbo wọn smile to the bank ni wọ́n ṣe ní December, wọ́n gbádùn pẹ̀lú family wọn. Ẹ̀yin ẹ̀ wá kí ẹ̀ pẹ̀lú aráàlú mọ́, ẹ̀ ń struggle 2027, ẹ fẹ́ kó PDP àti APC papọ̀ kí gbogbo gọ́vnọ̀ lè ṣe títí yín. Gbogbo Jimmy kí n la mọ̀ náà. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ ti ń ṣe mistake. Èmi ò wá pàrọwà fún yín pé kẹ́ ẹ yí padà àbí kẹ́ ẹ ṣàánú ọmọ Nàìjíríà bí tẹ́ ẹ bá dé. Gbogbo agbára tẹ́ ẹ ní ti dọwọ́ yín lónìí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ kọ kinní kan sílẹ̀. Èpè kì í jọ́ mo lè òye. Tẹ́ ẹ bá mọ bí tẹ́ ẹ lè rìn sí ilé ayé yín, tẹ́ fi ṣe òun képe, ẹ lọ ṣe kó pọ̀ dáadáa. Torí pé èpè táwọn tó nílé àtàlejò ó fi yín ré tí wọ́n fi yín sẹ́ kì í bá a tì ní, kò sọgbọ́n tẹ́ fẹ́ dá. Wàláì kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dá. Ẹ rí ìjà èpè rí, ẹ rí lélẹ̀. Wàláì àwọn èèyàn kan máa ń wo èpè bí nǹkan tí ò jẹ́ nǹkan kan ni. Èpè IBB ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ rẹ̀.
Ibrahim Badamasi Babangida ẹ béèrè lọ́wọ́ rẹ̀, òun sáré jù yín lọ ó sì ya wèrè jù yín lọ, ṣùgbọ́n gbà tí ọwọ́ èpè ó tẹ̀ ilé ayé rẹ̀ níjọ́ tó ti fi orí àpèrè lẹ̀ f'Abacha, IBB ò gbádùn ayé rẹ̀ mọ́ títí di wákàtí tá a wà yìí. Ìyàwó rẹ̀ kú, àwọn ọmọ rẹ̀ gan ò lè rìn níta kẹyìn fanda. Níjọ́ tí Ibrahim Babangida ti wà, ẹ ti rọ ọmọ rẹ̀ kan tí ń kọjá lọ sọ pé èmi lọmọ Babangida. Ṣé báwọn ọmọ tí yín sì ń rìn táwọn rìn káàkiri báyìí? Ṣé báwọn yẹn ń rí ṣe èyí káàkiri? Wọ́n ń rí oríṣiríṣi àwọn ọmọ yín kiri táwọn rìn kiri táwọn gbafẹ́ nítorí àwọn àṣesílẹ̀ yín kan tẹ́ ẹ ṣe lẹ́kọ̀ọ́. Ó fún àwọn yín chance láti rìn everywhere. Bọ̀bí tẹ́ ń bá lọ, bàtà yín ẹ̀ máa wọ̀ wọnú mọ́ṣáláṣí ni. Níbi tí ó lè dé, bàtà tẹ́ ń wọ̀ sẹ́sẹ̀ ẹ̀ wọ̀ wọnú mọ́ṣáláṣí lọ́ fi kírun. Torí àwọn èèyàn máa fi èpè sìn lójoojúmọ́ ni, wọn ò ní dákẹ́. Èpè ẹ̀yin èèyàn ṣe bẹ̀rù èpè náà. Àwọn èèyàn ń ké para ní àwọn ẹ̀dẹ̀ ń waste owó wọn síbòmíì. As at last year, National Assembly ẹ ra mọ́tò 160 million fẹ́ni kọ̀ọ̀kan. Ẹ̀dẹ̀ bẹ̀rù èpè. Ibi wọ́n pa àwọn èèyàn àsọ̀rọ̀ sìmẹ́ǹtì ò bá di 100,000 per bag. Kí Dangote ó ta 100,000 naira per bag. Ẹ má jẹ́ kí ráìsì ó dà bẹ́ẹ̀ àti fúláwà. Méjì yìí ni mo tẹnu mọ́ tí mo ń bá yín sọ lójoojúmọ́. Rice, gas tí wọ́n fi dáná àti fúláwà. Bàbá Tinubu ẹ lọ wá bẹ́ẹ̀ ṣe subsidize ẹ̀. Ẹ jẹ́ kí Nàìjíríà jẹ gbèsè nítorí oúnjẹ. Odidi ọdún 8 ni Buhari ló fi ti bọ́dà tó ń jẹ òwòlú yìí. Òun ló mú ráìsì wọ́n dọ́là. Àwọn afárádà pé njọ́ kan ráìsì tí wọ́n jáde, gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin ráìsì pátá ọ̀pọ̀lọpọ̀ ní Fúlàní ti pa sínú igbó. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ò lè wọ́kọ mọ́ fún insecurity. Ọ̀pọ̀lọpọ̀ ò lè gbé ẹ̀gẹ́ mọ́ pákí tó pa wà lání fúnra wa. China àti India tí wọ́n ń ṣe gàrí wá fún wa Nàìjíríà wá tà. Gbogbo bí tí gàrí ti tà all over the world now, Chinese àti India ló ń gbé gàrí lọ́bẹ̀ lọ́tà fún wọn, oúnjẹ tó jẹ́ oúnjẹ ìran tiwa. Kí sì ló fà á? Insecurity ló fà á. Àwọn èèyàn ò lè wọgbó lọ dáko mọ́ nítorí Fúlàní. Tí Fúlàní bá wọkọ pẹ̀lú màlúù, tí wọ́n bá jẹ oko olóko, tán bá lọ rìpọ́ọ̀tù ní police station, ọlọ́pàá tún mú ẹni tó lọ fẹjọ́ sùn pé Fúlàní jẹ oko òun, wọ́n múlẹ̀. Ó ní tí ó san fún Fúlàní. Ó wà lára táwọn èèyàn fi dìde dìbò fún yín pé ọmọ wa ni ẹjẹ́ ó ṣe. Ẹ wá débẹ̀ lénìí, ẹ wá kọ tí ọgbọ́n yín sí everybody. Ẹ tún wá ń lérí lábẹ́lẹ̀ wípé kò sẹ́ni tó lè mú yín ní tẹ̀sẹ̀ nù oúnjẹ ò ní wọlé. Èpè tí ìjẹ́kọ́ mo lè óyè. Bàbá Bọ́lá Ahmed Tinubu, bá a ṣe fẹ́ràn yín tó, tínú wa dùn sí yín tó láṣẹ ṣe ìpè náà, ní tí ó jẹ́ ó mú yín nù. Wàláhì èpè ó mú yín tó jẹ́ pé ẹ mọ nǹkan tán pè lépè ló jẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀. Ẹ mọ tí wọ́n ń pè ní èpè. Ọlọ́run ní jẹ́rí jẹ́ pé ẹ tètè ẹ lọ yí èrò yín padà. Àwọn èèyàn ń kanra mọ́ yín, ń kanra ṣépè fún yín lọ́wọ́lọ́wọ́ o. Wọ́n ń kanra ṣépè fún yín gidi gan ni. Tó yẹ pé àwa tá a jẹ́ ọmọlẹ́yìn yín à lè dúró. Nítorí kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé die hard la jẹ́ fún yín. Ló jẹ́ kí n de fìlà yín kẹ́ lè mọ orí eré ta sá kẹ́ ẹ tó di ń tẹ̀ dá yìí. Tẹ wá dà tán, tẹ wá ṣe ní àti tòjé bolóṣà lọ́wọ́, ó kú bàbá ẹni tí ó ge. Bàbá tí òjé ò bá ṣe é gé á bẹ́. I swear to God Almighty. Bíbẹ́
gbọ́ ìlú Yorùbá ni tí Yorùbá bá fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n á máa lùlù pé ìrókò tó bá ládùjù gígé ni tí ìrókò bá ya tanapọ́n wọ́n ó gé ni. Àṣírí mo gé fún ilé ni dandan kọ́ ni pé kí wọ́n gé kí wọ́n bẹ́. Bàbá ọ̀rọ̀ ti débi tó lóògùn gbé sa o. Mo sì rọ àwọn ọba lọ́ba ilẹ̀ Yorùbá, ikú ọba kan bẹ́ ńlẹ̀ Yorùbá tó dùn gbogbo wa lénìí, ó ní ikú Aláàfin. Níjọ́ tẹ́ ẹ lọ farahàn the first ọba tẹ́ ẹ kọ́kọ́ lọ farahàn ńlẹ̀ Yorùbá tó mú gbogbo èèyàn péde pọ̀ pé títí yín là á ṣe, ilé Aláàfin lẹ lọ. Níjọ́ tẹ́ ẹ jòkó fídíò ẹ sì ń bẹ lọ́wọ́ wa dòní, ẹ jòkó ta Aláàfin, Aláàfin wá súre fún yín, wọ́n wá lo ohùn gbalẹ̀ ní bàbá fi sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Bàbá mọ̀ pé àwọn ò ní sí mbẹ̀, ó jáde nínú ọ̀rọ̀ tí bàbá sọ níjọ́ náà lọ́hùn, ṣùgbọ́n wọ́n fi tì í lẹ́yìn, wọ́n ní eléyìí tá a fẹ́ ṣe yìí á ṣe láṣeyọrí ni. Níjọ́ náà lọ́hùn gbogbo Yorùbá pọkàn pọ̀ pé kò síbòmíì tá a fẹ́ lọ, ojú kan là á pa ìtọ́ gbogbo wa pọ̀ sí. A ṣe pàtó pọ̀ lórí ọ̀rọ̀ yín, Ọlọ́run sì ní pé kó rí bẹ́ẹ̀. Ohun gbalẹ̀ tí bàbá lò níjọ́ náà lọ́hùn, ohun yẹn ń bẹ lórí ilẹ̀ o, bàbá ló lọ, ohun yẹn sì ń bẹ nínú gbalẹ̀ dọ́là. Bàbá Bọ́lá Ahmed Tinubu, torí ẹ̀ ni mo ṣe ń rọ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tẹ́ dákẹ́ tẹ́ sọ̀rọ̀, mo rọ̀ yín, ẹ dìde kí gbogbo yín ó dá ọ̀pá àṣẹ yín jọ àti ìrùkẹ̀rẹ̀ yín, kẹ́ ẹ pe ọmọ yín wálé, kẹ́ ẹ bá sọ̀rọ̀. Ẹ pe bàbá wa Bọ́lá Ahmed Tinubu, kẹ́ ẹ bá sọ òdodo ọ̀rọ̀. Tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá gbé nǹkan tó tóbi mì, wàláhì yóò pọ̀.